ẹ súnmọ́ bí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbóhun tí wòlíì yìí sọ nípa ìjọba Tinubu. Wòlíì yìí ní ìjọba Tinubu máa wọ́ọ̀sì ju ti Buhari lọ. Wòlíì Fálèyímú wọ́n ní ìyà máa jẹ àwọn èèyàn o, tó fi jẹ́ pé àwọn tó ń sọ̀pọ̀tì APC tẹ́lẹ̀ wọ́n á padà lẹ́yìn APC, kódà wọ́n á fẹ́ padà lẹ́yìn ìjọba Tinubu. Ẹ̀yin èèyàn, ṣó ti ń rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Ẹ sòótọ́, ẹ drop comment yín sí comment section. Àmọ́ mo fẹ́ kẹ́ gbóhun tí bàbá yìí sọ nínú fọ́nrán yìí fúnra ara yín, kẹ́ wá ṣe analysis ẹ̀ fúnra ara yín, kẹ́ wá sọ ohun tẹ́ ẹ rò lórí ẹ̀. Lóòótọ́ àwọn ọmọ Nàìjíríà kan ti sọ pé kí ni bàbá yìí sọ, àwọn kan ti ń pe bàbá yẹn lónírọ́, ìwé bàbá ẹ lọ jókòó jàre kìnìkan pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. A mọ̀ pé àwọn kan wọ́n fẹ́ràn ìjọba APC, wọ́n fẹ́ràn ìjọba Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ a ní láti sòótọ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Báwo ni ìjọba yìí ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí? Ṣé nǹkan dára sí ni àbí kò dára sí? Ṣé nǹkan wọ́n sí ni àbò ń lọlẹ̀ ni? Lẹ́yìn ìgbà tán ti yọ subsidy, báwo ni ọ̀rọ̀ epo ṣe rí? Báwo lọ̀rọ̀ ata ṣe rí? Báwo lọ̀rọ̀ iyọ̀ ṣe rí? Gbogbo nǹkan tá à ń rà lọ́jà, kò sẹ́ni tí ò mọ̀ pé gbogbo nǹkan ti wọ́n sí, tó fi wá di pé ara ti ń ni àwọn ènìyàn. Wòlíì yìí ní kódà gùdùgbẹ́ máa jábọ́ débi pé protest máa wà. Àfi kẹ́ ẹ gbọ́ fúnra yín, kẹ́ ẹ gbọ́ ohun tí wòlíì yìí sọ. Mò ń bọ̀. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. Lóòótọ́ àwọn kan ti ń rebuke pé God forbid, láíláí kò lè ṣẹlẹ̀, gbogbo ìran tí bàbá yìí sọ kò ní wáyé. Gbọ́ fúnra yín, kẹ́yìn náà kẹ́ wá mú kò mú òkun ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Bóyá lóòótọ́ ni o, bóyá kì í ṣòótọ́ o, bóyá ó ti ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ o, fúnra ara yín nígbà tí ẹ bá gbọ́ ẹ mọ̀. Lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ká má expect ìlú ti nǹkan. Bóun ṣe sọ ìjọba yìí ó máa worst ju ti Buhari lọ, ó máa worst ju Buhari lọ. Ṣùgbọ́n tó bá súnmọ́ Ọlọ́run òun ló máa rí èrè tó súnmọ́ gidigidi. Ìyà máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ẹlòmíì tó ní adẹni tí ò ní ní. Awọ́ọ̀sì gan bọ́lọ́run ṣe sọ̀rọ̀ nítorí pé ìbínú òun wọ́n tó mọ̀ ti release messiah yẹn. Ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o, wípé nígbà tó bá yá, nígbà tí ìyà yẹn bá pọ̀ dáadáa, Ọlọ́run má jẹ́ kí ìyà jẹ wá. Pé àwọn tó ń sọ̀pọ̀tì ìjọba gan, pé wọ́n máa dẹ̀yìn lẹ́yìn ìjọba, àbáwọn tó ń sọ̀pọ̀tì pátì tó wọlé, tó sọ̀pọ̀tì gbèsè, pé wọ́n máa dẹ̀yìn lẹ́yìn wọn. Àwọn tí inú wọn dùn tó ń sọ̀pọ̀tì gọ́ọ̀mẹ̀ntì tó wà wájú yìí, tó bá yá gbogbo wọn náà ló ṣe máa padà lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì yẹn. Wọ́n máa padà lẹ́yìn ẹ̀ tuntun wọn á padà. Gbogbo nǹkan ló sì máa wá, tí mo sọ ní júùnì náà pé nǹkan tó máa wọ́n sì jù bẹ́ẹ̀ yẹn lọ. Dòdòdò sì máa jábọ́ tó jẹ́ pé wọ́n sì máa protect Nàìjíríà. Wọ́n sì máa protest. Bẹ́ẹ̀ ni wọ́n máa protest fún gọ́ọ̀mẹ̀ntì. Wọ́n sọ pé náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta % tó lè gbẹ́rù orílẹ̀-èdè yìí. Bóòbí náà wọbẹ̀ Nàìjíríà bá orílẹ̀-èdè yìí. Bá ti kú wọbẹ̀ àti sọ. Bàbá yìí kò sí mẹ́sáyà kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó contest fún presidential election, àti èyí tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o, President Tinubu àti Obi àti Atiku, ó ní gbogbo wọn kò sí mẹ́sáyà kankan láàrin ẹgbọ́tán. Ṣé ìyà ọ̀jẹ̀ wá ń gbà ìgbà yẹ austerity nìyẹn? Ìgbà yẹn là wà lọ austerity, ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹni tó ń fi sípò fún ara ẹ̀ ní ipò tí wọ́n fún kí ló fẹ́ dà bí ó ṣe pé kí ìlú orílẹ̀-èdè yìí ó settle. Ara nǹkan táwọn ń sọ náà nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yìí, ọ̀pọ̀lọpọ̀ wa mú ìránṣẹ́ Ọlọ́run àti Mùsùlùmí àti Kírísítẹ́nì, nǹkan táwọn ń jà nù bí wọ́n ṣe máa rí jẹ, kọ́mọ̀ mi ké fámìlì mi kan wà nípò kí n rí jẹ bẹ́ẹ̀, wọn ro fúnṣẹ́ àwọn ọmọ tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Òun lẹ ti gbọ́ ọ lẹ́nu wòlíì Fálèyímú yìí o, lórí ọ̀rọ̀ ìjọba Tinubu. Ìyà ò mà ní jẹ gbogbo wa o, àfi ká yá múra sọ̀rọ̀ ara wa lórílẹ̀‐èdè yìí. Ẹ̀yin ọmọ Yorùbá, etí yín mélòó? Ẹ já fìmọ̀ ṣọ̀kan. Ẹ ṣe rántí pé ńgbà kan tiẹ̀ wà tí àwọn kan ní wọn ní kóúnjẹ wá mọ́, tó dẹ̀ jẹ́ pé màálùú wọn Fúlàní wọn, àwọn màálùú Fúlàní náà ló ń ba èrè oko wa jẹ́. Òun ló fi jẹ́ pé ọmọ Yorùbá ní láti bẹ̀rẹ̀ sí dáko, ẹja padà sóko, bó bá jẹ́ modern
agriculture la fẹ́ ṣe ni bó bá yẹ jẹ́ local náà ni àmọ́ agriculture wà lára nǹkan tí a gbọ́dọ̀ fi ṣeré kò jẹ́ bó ṣe jẹ́. Remember to like, share and follow us. Thanks for watching. Bye for now.